Eléyìí tún lé o, ó lágbára, ó kà màmá. Dorcas Adeyinka ó ti jáde fún màmá Esabod o lórí show tí màmá ṣe fún Toyin Abraham àti Funke Akindele lórí premiere The Return of Arinzo. Ó dàbí pé mo ti fẹ́ máa let the cat out of the bag. Mo ò ní sọ gbogbo ẹ̀ tán, mo fẹ́ kẹ́yin fúnra yín wò ó, kẹ́ enjoy fídíò yìí. Àmọ́ bẹ́ ṣe ń wò yẹn, máa bá mi like, máa bá mi share, kẹ́ dẹ̀ máa comment, ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sí channel yìí, kẹ́ dẹ̀ tẹ notification button yín. Ẹ ṣé púpọ̀. Jẹ́ bọ́ sórí show tí màmá yín ṣe lálẹ́ àná. Okay. Now. It's not that pé mo sọ pé tí Tóyìn ṣe ó dàbí kò dà. Mo fẹ́ gbé kúrò lọ́kàn wọn, wọ́n ti jà. Mo gbà tó yá mo wá dà sí rọ́ọ̀fù fún wọn lórí Facebook wípé tó bá wá jà so fucking what, ọkọ àti ìyàwó ń jà. Ẹ má dá màmá lóhùn. Gbogbo nǹkan tí ìyá ń sọ níbi tó wà ẹ̀, it is all manipulation. Ìtorí ẹ̀ ní tẹ́ bá rí àmúbọ́ àti òṣì tí màmá wọn máa ń ṣe, ẹ ti mọ̀ pé nǹkan náà ni ọmọ tájá bá bí ajá ló máa jọ. Màmá wọn ti mọ̀ pé òun ti fuck up lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti nǹkan tó sọ nípa Toyin Abraham. Hey, keep quiet first. Ó mọ̀ pé òun ti fuck up. Ṣóyè yín báyìí. Ó wá ṣe kíni? Ó wá fẹ́ dọ́gbọ́n tún ṣe kíni? Ó fẹ́ dọ́gbọ́n tún change mind ẹ̀yin wèrè. Tẹ́ kí n wà stable. Tẹ́ máa ṣe kíni? Tẹ́ máa rìn kiri bí ajá ìgboro. Mama wọn was actually playing on you guys' mind here. Pé because òun ló kọ́kọ́ wá sọ fún wa pé Toyin Abraham àti Ìyábọ̀ Òjó wọ́n jọ ṣe kíni? Wọ́n jọ jà. Meanwhile, Toyin Abraham àti Ìyábọ̀ Òjó wọn ò jà. Funke Akindele àti Toyin Abraham náà ní issue. Mọ̀mọ́ yín wá ń sọ fún yín pé ẹ máa wá gbọ́ nǹkan kan, ẹ máa gbọ́ manipulation yẹn o. Mọ̀mọ́ yín wá sọ fún wa ń bì pé ó lóun sọ pé sorry baby. Sorry. Mọ̀mọ́ yín lóun sọ fún wa pé Toyin Abraham ti kú nínú part 1, which is a lie. Okay? Because ó fẹ́ change the narrative of what she told us previously. Okay? Òun ló fi ń sọ fún wa pé òun sọ pé Toyin Abraham ti kú nínú part 1. Irọ́ ni. And she later confirmed that Toyin Abraham called her. Called her for what? To gossip about what? I'ma find out. It's not that pé mo sọ pé tí Tóyìn ṣe ó dàbí kò dà. Mo fẹ́ gbé kúrò lọ́kàn wọn, wọ́n ti jà. Mo gbà tó yá mo wá dà sí rọ́ọ̀fù fún wọn lórí Facebook wípé tó bá wá jà so fucking what, ọkọ àti ìyàwó ń jà. Irọ́ ni o. Àwọn àtẹ̀yìn ń jà. Irọ́ ni gbogbo eléyìí. Ọmọ ìyá méjì ń jà. Irọ́ ni o. Ìyàbọ̀ mi ọmọ bá yẹ ẹ̀gà tí ò ní kí yẹ. Mo ní tó má jà mo ní wọn á parí ẹ̀, mo dẹ̀ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ náà ni wọ́n bá bẹ̀rẹ̀ sí tún ṣe update, mo sọ pé social media ọ̀pọ̀lọpọ̀ ní psychiatric. Irọ́ ni màmá wọn ṣe ọsọ o. Ó ń twist orí yín around ni o. Irọ́ ni o. Bàbá ńlá ìyá láyà irọ́ burúkú ni o. Irọ́ ni o. But nobody can stop Esabod from talking. I don't give a boot to anyone. Ṣé o gbọ́? Àmọ́ àmúbọ́ tó ń jẹ́ àmúbọ́. Nobody can stop Dorcas from talking. Ìgbà táyé yín ò fẹ́ bàjẹ́ tìrantìran. Orí yín ò ní fẹ́ burú náà. Toyin never called her. It was a lie. Well, nǹkan tí ìyá sọ pé Toyin pé òun. So I don't know whether Toyin called or not. I am going by what nǹkan tí ìyá wọn sọ. Yàtọ̀ sọ́dọ̀ lọ kó sẹ́jú mi lè gbé náà ojú ẹ̀. Ọmọ Esabod ti fẹ́ yí ti orí Toyin àti Ìyábọ̀ ẹ̀tún òbí tó ń gbé lọ. And you all know that this woman does not like Toyin from here to there. This woman cannot stand Toyin from here to there. She believed that during the case of Lizzy Anjorin, Toyin jẹ́ kí a lot of people kó hate òun. And she doesn't forgive people. Bó ṣe wà yìí kò tí forgive Toyin. Ó hate ẹ̀ jù bẹ́ẹ̀ díẹ̀ lọ. Bó ṣe wà yìí, ó hate ẹ̀ jù bẹ́ẹ̀ díẹ̀ lọ. Ìdí iṣẹ́ ni gbogbo wọn bá mi. Ọ̀rọ̀ ń dẹ̀ ń dùn èmi. Èjì wo lọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ wọn dùn mí. Ìyá tó máa báyé gbogbo yín jẹ́ lélẹ̀. Òun ló máa mórí yé, wọ́n máa fi gbá bí agbórí bí a fi gbá sí. Òun ló máa finish gbogbo yín dànù. Ọ̀rọ̀ ń dùn èmi. Ṣé mo sì kàn mọ̀ yìí pé tí n bá dá wàhálà sílẹ̀ fún ẹ, wàá ṣe ṣó fún mi léraléra mi, mo ti mú wọn mi ní dẹ́ ló mọ̀. Ẹ̀kan tí n bá dàbọ̀ ẹ̀ gbàgà báyìí, ò ní kẹta rẹ̀. Gbogbo kíní tẹ máa ń sọ yìí mọ̀mọ́.
packaging ni. Kò sí anybody kankan tẹ́ ń da nǹkan kan bò níbi kankan tó make it tó move láti ibi síbẹ̀ yẹn. Bírè mi báyìí sin, there's nothing you want to do, there's nothing you want to say about me that will move me from here to there. Kò sí pé mo dá kíní kan bò tí mo bá ọ̀rọ̀ dédé kò kàn ayé gbogbo packaging ni for people to be feeling that maybe they are scared of you. Nobody is scared of you, man. Nobody is scared of you. So now, Olawale, Biggie, but if anyone try what Funke, don't come and judge anyone on my page. I will block you. Show Shiri, Olawale, Biggie, show Yaweri. If anyone try, let me talk and listen. Ori ni buru ni. Ẹ̀yin wèrè tẹ́ máa ń lọ sórí pláfọ́ọ̀mù ìyá ẹ̀, tẹ́ máa ń lọ sórí burúkú, tẹ́ máa ń ṣe èrè ńbẹ̀. Ìyá yín náà ń gbé ṣépè yẹn. Hello? Ìyá yín òun náà ń gbé ṣépè yẹn. Packaging just only mouth she get. Wallahi, I'm telling you, mommy, Princess Ade. Ọmọ sọ̀rọ̀ lé lórí ni. Okay, nígbà tí mọ̀mọ́ sọ pé tí ẹni tó ṣe kinní yẹn tí ìyá ẹ̀ bá ń sọ̀rọ̀, ṣé ó máa ń sọ̀rọ̀ lé lórí? Bla 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 bla. Story for the gods. Ìyá tó bí ò ní sọ̀rọ̀ bẹ́yìn ṣe ń sọ̀rọ̀ yẹn. So there will be no need for ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn kó sọ̀rọ̀ lé lórí, because mo wà sure pé ìyá ẹ̀ ò ní sọ̀rọ̀ bẹ́yìn ṣe ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ṣe fẹ́ ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́, tẹ́ fẹ́ forí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbára wọn lórí show yìí. Ìyá rẹ̀ ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀. Let me be a judge. I hold my platform. Let me judge. Don't tell me, but I don't want fucking one. I'm saying my opinion. My opinion ni mo ń sẹ́jẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yà wèrè ní ẹ̀ ń ṣe èrè ní orí yín burú. So, at the end of the day, mo wá pe àwọn bíi mélòó kan tèmi náà súnmọ́ ní tíátà nínú industry wọn. Ẹ mọ̀ kéèyàn mẹ́rin kẹ́ bá a sọ̀rọ̀ kó máa sọ pé tí tó gbà. Mo ní mo dẹ̀ ti máa ń gbọ́ kinní yẹn tipẹ́tipẹ́. Ipò máa instigate fight. Ó máa ń fẹ́yàn. Tóyìn ló ń sọ̀rọ̀ nípa yẹn o, pé òun pa àwọn èèyàn nínú industry. Wọ́n sọ pé Tóyìn máa instigate fight. Ó lè jẹ́rọ̀ ní ìyá wọn pa o. Ṣé mọ̀ pé mo sọ fún yín pé she has never liked Tóyìn. Bí kò fẹ́ ba yé ẹ̀jẹ̀, bí kò fẹ́ ba yé ẹ̀jẹ̀. Òun ló máa ń ṣe. She has never liked Tóyìn from here to there. Òun ló ń sọ pé Tóyìn ló máa ń fẹ́ dá wàhálà lẹ̀, òun ni ìyá yín ló ń sọ. Ló bá bú sẹ́kún ohun yìí ṣe mọ́ mi ọmọ ọlọ́run ló kìí sọ̀rọ̀. Ìyá wọn ní ọ̀dọ̀ à ní evidence bóyá Tóyìn bá sọ̀rọ̀. Ó lóun bá Tóyìn sọ̀rọ̀ pé Tóyìn ní àmì ò kì í ṣe bí ọmọ ọlọ́run lòun, òun ò kì í ṣe bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ lọ. Àṣegbé ò sí àṣepamọ́ ló wà. Àìmọye àwọn tẹ́jẹ́ náà lówó ẹgbẹ́ yín tó fẹjọ́ sùn ní àjòdù pé bó ṣe wà bọ̀ sí torí bí epo rí pé bí incoming ni wọ́n o upcoming ni wọ́n downcoming ni wọ́n. That's what I said at the back. Olórí burúkú àmúbọ́ aláyébàjẹ́ ni òfò ẹni àdánù. Ṣé olórí burúkú ẹ̀ o ò rí show yìí tí mọ̀mọ́ yín ṣe ibi tó ti ń báṣì Tóyìn bí Tóyìn tí ò ṣe nǹkan kan fún o ò rí show yìí àbí? O ò rí àbí bẹ́ẹ̀ kọ́ ẹni òfò tó fi ń paint wrong narratives about me lórí wọ́ọ̀lù ẹ ẹni èpè ẹ̀yin wèrè tẹ́ ní integrity lórí mídíà. O ò rí show yìí níbi tí ìyá yín tó ti ń sọ̀rọ̀ Tóyìn bí tó ń jù under the bus. Ojú ẹ fọ́ o rí o ò ní gbé yẹn. Eléyìí tó Bọ́lá tí mo fẹ́ play last time gan mi ò tí ì play, mo sì máa play ní náà ni kò ní dọ́là. Olóhùn ò ṣe bẹ́ẹ̀ ẹnìkan tó ń ṣe fún òun ti pé òun ti bẹ̀. Ìyá yín jẹ́ kí ó yé wa pé Tóyìn sọ fún òun pé ẹnìkan tó ń ṣe fún òun ti pé òun ti bẹ̀. Mo dẹ̀ wá sure pé lórí irọ́ ni o. Mo wá sure pé Tóyìn ò pé o kò sọ bẹ́ẹ̀ fún un. Mo wá sure pé kò sí evidence tó jọ mọ́ bẹ́ẹ̀ o. Because if I thought Toyin is making such phone call and saying all what Mama One is saying, she's saying here, I will be highly disappointed in her.
ó lóun wá sọ fún Tóyìn nígbà tí Tóyìn lóun ti bá yé èèyàn kan jẹ́rí pé òun sọ fún pé ojú àpá kò dàbí ojú ara. Ìjẹ́ sure ìjẹ́ rò bóyá Tóyìn lè bá mọ̀mọ́ wọn sọ̀rọ̀ kó sọ gbogbo ọ̀rọ̀ yìí fún bí kí ló dé tí àmúbọ́ kò ṣe gbé ṣòyí sórí wọ́ọ̀lù ẹ̀. Is this not throwing Tóyìn under the bus so that kí Lizzy kò lè wá ṣe ṣó fún? Olórí burúkú yẹn ní sọ yẹn alẹ́ ti ṣí èrè. wọ́n ní ẹni tó ló ṣe sí nìsí ti wádìí ńlá nìsín ṣé wàá rò kó gbàgbé ni. Mọ̀mọ́ yín ní òun á sọ fún Tóyìn pé ẹni tó lóun ṣe fún ó ti dèèyàn ní lásìn ṣòro bóyá ó gbàgbé ni. Ṣé òtítọ́ ni mọ̀mọ́ wọn sọ bí? Do you think this is real or lies? Ẹ máa tó gbọ́n nínú Nollywood yẹn. Thank you for the stars ma. kó gbàgbé ó lè kó location yọ yẹn pé wà tó ń fi fún ní lead role. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Tóyìn léèyàn kan kúrò ní location tán fún ní lead role? Mọ̀mọ́ wọn ló sọ bẹ́ẹ̀ àwa ò mọ̀ ń pa ẹ̀. Èyí tí mọ̀mọ́ wọn sọ là ń ṣe analysis lé lórí bó ṣe ṣe show ìtàn lánàá apparently she deleted it. bó ṣe máa ń sọ yìí láyé yìí wípé àṣegbé kankan ò sí àṣepamọ́ ló wà ọmọdé ló dẹ̀ ṣòro ó ṣe ọmọdé ò ń gbàgbé. mo ṣàṣọ̀rọ̀ yẹn lẹ́yìn mo ní tó ṣẹlẹ̀ pé má wọrí má bẹ́ẹ̀ bẹ̀ wọ́n. mo dẹ̀ bẹ̀ kíní mo bẹ̀ kejì wọn láwọn oníkan kan láti bá tó yìí ṣe. Mọ̀mọ́ lòun sọ pé òun máa bá òun bẹ̀ wọ́n. Ó lóun pè kíní òun pè kejì ó ní gbogbo wọn ní àwọn ò ní nǹkan kan bá Tóyìn ṣe. Now this is the same woman that was fighting for Toyin previously. Everything she's saying here is not in favor of Toyin. It is to báyé Tóyìn jẹ́. Àwa tá a ṣe ṣó fún Tóyìn a kàn sọ ní pé ẹ jẹ́ kó rí yín kó ṣe kí ni ẹ jẹ́ kó rí yín kó burú ẹ jẹ́ kó rí yín kó pé. Somebody says she's referring to Wumi Toriola. Okay, ṣé pé Wumi Toriola ni Tóyìn lé kúrò tí ó plan fún? Okay, tí Wumi Toriola náà ti wá déyàn ńlá ń sìn. All right. Okay, well, mọ̀mọ́ wọn ló sọ bẹ́ẹ̀ mi ò mọ̀. Olórí burúkú yín sọ nípa world best yín ṣe gbọ́n tó ń sọ ṣe rí bó ṣe ń bá yín stylishly bá yí ẹ̀jẹ̀ nicely. Olórí burúkú ara yín aṣòṣì má mọ̀ yín rí ṣòye àbí àbórí yín burú ni. Àwa táwọn sọ pé ẹ jẹ́ kó rí yín pé ẹ mediate peace láàrin Tóyìn, Ìyábọ̀ àti Fúnkẹ́. Ẹ má máa kọ́mẹ́ǹtì olórí burúkú kẹ́ ẹ máa go after Fúnkẹ́ kẹ́ ẹ máa bú. Yes, Fúnkẹ́ ti ṣe ń tó ṣe ó ṣe náà nìyẹn. A gbọ́ side of the story Fúnkẹ́. Eléyìí tí mọ̀mọ́ yín ṣe yìí ẹ lò kí ló ṣẹlẹ̀ àbò tí mo bá fi ìgbájú tí mo bá fi fún yín tó bá sọ pé irọ́ ni mọ̀mọ́ ń pa ń bẹ̀ yẹn tí mo bá fi ìgbájú fún yín. Are you people not the same people that kept saying kìnnì kan? Kí ló dé tẹ́ ẹ lọ sọ fún mọ̀mọ́ lórí wọ́ọ̀lù ẹ̀ pé ó ń parọ́? Ẹnìkan ní this woman is a manipulator. Which of the woman is a manipulator? Tolúlọpẹ́. Which of the woman is a manipulator? She did the same thing to Iyabo Ojo too now. I don't know what people are saying in this evil woman. So kí ló ṣe ìgbà táwa wá ń sọ fún yín pé ẹ má máa bú Ìyábọ̀ kiri. Ẹ jẹ́ kí Funke Akindele ẹ jẹ́ kó ní sinmi. Talk about the movie. Ṣó yẹ kẹ́ ẹ máa comment kiri pé when Funke days náà gan when Funke abẹ́ ti mú ṣé ẹ máa mú gbó. Màmá gbóhùn sókè à ń gbádùn ẹ lọ. oníṣẹ́ ó láwọn máa ń ríra táwọn bá wọ́n pàdé kí ló dé ilé ìyá ní tó ṣe fáwọn nígbà kan ní ìtò ṣe fáwọn nígbà kan. Sister Fola David Sikonbe yẹn sọ pé Toyin did not send Wumi Toriola away. Niyi Johnson caused the fight between them. Mi ò sí mbẹ̀ mi ò mọ̀. I am going by nǹkan tí mọ̀mọ́ wọn sọ. So tó bá jẹ́ supporter Toyin lọ bá mọ̀mọ́ wí má control àwa ń bí àwa ò ràn yín. Má tó bá jẹ́ Titans kan má wá sórí wọ́ọ̀lù mi kó wá máa control shit o. Màá gbé ẹ ṣépè ni o. Lọ bá mọ̀mọ́ wọn sọ yẹn. ìwà yẹn ni Funke Akindele náà fẹ́ tẹ̀sẹ̀ sí báyìí. Yes.
Funke Akindele no-go area. Funke Akindele is a snob, yes, and I love her for that. Okay, you said Esabod is a manipulator, okay. I love her for that. You know why I love her for that? Tó bá pé Funke Akindele, the only reason why she said kìnìkan, ìtorí Funke Akindele ò dojúlẹ̀ fún nígbà tó lọ Tanzania ni o. Gbogbo nǹkan tẹ́ bá rí tó bá sọ pa Funke Akindele tí ò dá ń bí ń sìn torí kò dojúlẹ̀ fún nígbà tó lọ Tanzania. Ó ní màmá fi ń sọ yẹn. Ẹni tó máa ṣẹ́rí gbogbo ẹ̀yin Nollywood yẹn pátá. Mo jẹ́rìí Funke, mo lè bet life mi on it. Kò lè pe ya yín láyé. Gbé fún Funke náà kò lè pe ya yín. Pe ya yín bo. Nbo ló ti fẹ́ pe ya yín, àbó ti pe ya yín ni. Ìyá yín ò lè ní conversation pẹ̀lú Funke. Hello, Funke ò kéré nínú ayé, ó ga nínú ayé. Kò yé yín bẹ́yẹn, kò lè fojúlẹ̀ fún wa, ó máa gbẹ̀gbẹ́ kọjá ọṣẹ́ wa, okay bye, see you later. The way tó ṣe lè live ilé ayé kó gbé ilé ayé ní ilé ayé ìrọ̀rùn nìyẹn. Tó bá fẹ́ enjoy life ẹ nínú ayé. Sórí nǹkan tí Funke ṣe tó ń snob gbogbo in tó gbúdọ̀ ṣe nìyẹn. Ilé ayé ẹ máa nírọ̀rùn. Ṣé o lè fẹ́ gbọ́n sí kí àwọn sọ pé Funke pọ̀ òun? Kò lè sọ bẹ́ẹ̀. Stop. Funke, you need to stop it. Though, bí mo ṣe rí ẹgbẹ́ Nollywood yín, ẹ ti fẹ́ sọ di awo, ẹ ti fẹ́ sọ di occultic. Ibi tẹ́ ẹ ṣe dé gan. Tẹ́ nìkan bá ń bẹ́ nìkan jà nínú yín, ẹ sọ fáwọn yòókù pé wọ́n gbọ́dọ̀ pè wọ́n fún movie. Kò sẹ́ tó máa lò mọ́. In tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Toyin lọ́wọ́lọ́wọ́ ni. Wọ́n dìde sọ fún mi ni. Tí má pèlè, tí má pọ̀ tún, Funke ti sanwó fáwọn kìíní, ó ti rà wọ́n fún fíìmù tó bá délé. Irọ́ ni nǹkan tí màmá wọn sọ yìí o, kò pẹ́ nìkankan o. Àwọn nǹkan tí ìyá yín rí ní comment section, òun ló fi ń ṣe kíni, òun ló fi ń react. Àwọn nǹkan tí ìyá yín gbọ́ tí Toyin sọ nínú fídíò, hello, òun ni ìyá yín, òun ló fi ń react. Kò ń ṣe pé ó gbọ́n bí kankan pé wọ́n sọ pé Funke ra anybody. Ó fẹ́ ṣe kíni, ó fẹ́ báyé wọn jẹ́. Ó fẹ́ bá ṣé rí gbogbo wọn yẹn bó ṣe wà yẹn, ìyá ẹ̀ bó ṣe wà yẹn, ó máa mú orí gbogbo yẹn á fi gbára yín, táyé gbogbo yẹn á fi bàjẹ́. Torí gbogbo nǹkan tó fẹ́ ṣe kò ju pé kó báyé ọmọ ọlọ́mọ jẹ́ lọ. Funke ò ṣẹ̀ o. Funke ò ṣẹ̀. Ìtorí kò ṣe kíni, kò mingle pẹ̀lú ẹ̀ngbà tó ń lọ sí kíni, òun ló ṣe ń sọ̀rọ̀ ẹ̀ láìda. Kò ń ṣe pé Funke ṣe nǹkan kan fún. Kí ló dé Funke? Máa padà lọ bá Toyin bá tó pé mo wò sórí wọn. You said, should we believe that anything Mama said about you is true? Well, it is up to you. Anything you want to believe, that is your problem. That is your headache. Anything you want to believe she says about me, that's your headache. I don't care. As a matter of fact, I don't care about what anybody says about me on social media. I am only analyzing the way tí ìyá àwọn tó ṣe ń ba ayé àwọn ọmọ Nollywood jẹ́ àti tí àmúbọ́ nínú ayé bó ṣe ń walk along ìyá wọn láti ba ayé jẹ́. All we have said is, allow Funke to be. The movie The Return of Arinzo, Toyin Abraham is not inside it. So Toyin Abraham should not be the topic. Why should Toyin Abraham be the topic when she's not in the movie? The movie is supposed to be trending, not Toyin Abraham. Kí ló kàn wá pẹ̀lú wọ́n kíra wọn kò kíra wọn, ẹ ti sọ, ẹ move on from it. Allow the movie to trend. Allow the movie to trend. Instead, ẹ fẹ́ máa pariwo Toyin, ẹ kó sì lọ pẹ̀lú Toyin. We want the movie to trend, not Toyin's name. We want the movie to trend. That's all. Mo ní Toyin, mo láwọn yín tó bá fi lè mú ẹ. Tó máa sọ pé fíìmù ta ló kọ́kọ́ popular jù ní gbogbo Nollywood pátápátá lọ́kùnrin lóbìnrin. Táwọn èèyàn kọ́kọ́ kó jẹ. Táwa tí ń wò in the 90s, in the 90s, mo ní tó máa mú Jennifer, wọ́n á mú Alákàdá. Mo ní ta gbórúkọ àwọn yòókù gbà yìí.
mi lẹ́yìn méjì tẹ́ ń rí ni mo nígbà kan tí kò máa jọ́ rẹ̀ rí Tóyìn. So she's confirming here now that she spoke to Toyin. Because according to what she's saying here, do you hear that? According to what she's saying here, they had a one-on-one conversation. Why is Toyin talking to her? Why is it not kí ìyá máa sọ pé Ìyábọ̀ Òjó ló pòun? Or kó sọ pé Funke Akindele pòun? Ẹ máa gbọ́ o, ó máa sọ nǹkan tó pọ̀ o, ẹ máa gbọ́. Mo ní tí ìjà bá ti dé náà la máa wò pé lágbájá ló kọ tẹ̀mọ̀dùn ló kọ sí mi bọ́tà tí máa ń gbàgbé tá a bá ṣe. Mo ní ní ìsìn ìwọ ló ń sunkún bọ́ọ̀lù yìí pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ ṣe. Mo lémi ti tíráyò mo ní sọ̀kò òun ṣọ lọ́rọ̀ mi. Mọ̀mọ́ ń jẹ́ kó yé wa pé Tóyìn pé òun ó wá ń sunkún bọ́ọ̀lù lórí fóònù. Hello, ta ló ń jẹ́ Fọlá Davis, you know? Is it the same person or is it somebody else? I don't understand. Should I ban you? Let me ban you so you can let me enjoy this show for now. What are you talking about? What are you saying? Who is this person? Is it the same Fola, not Fola Shade David, so? And talk with any Fola David, Italian, no. Only but she said Funke called her. Where did she say Funke called her? Are you not hearing Toyin? Are you not hearing Toyin? Ah. Only Toyin sunkún bọ́ọ̀lọ̀. Only. Mo ní ní ìsìn ìwọ ló ń sunkún bọ́ọ̀lù yìí pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ ṣe. Mo lémi ti tíráyò mo ní sọ̀kò òun ṣọ lọ́rọ̀ mi. Ó ní Toyin sunkún bọ́ọ̀lọ̀ pé Toyin complain pé wọn ò fẹ́ bá òun ṣe. Póun dẹ̀ sọ fún Toyin pé òun ti try. And now, she now made a point. She said, hello, she said, oh, I'm going to ban this person for now. I want to enjoy my peaceful show here. Hold on. You are disturbing my peace. Hold on. Once I finish this show, I don't want to be controlled by any... You see, when you are in love with a particular person, okay, don't control me on my wall. Hold on. Mombo, I'm going to ban you for now. You can come back after this show. Tó bá ti dé after this show, tá bá ti ń sọ̀rọ̀ mi, tó bá jọ́rọ̀ tó wà interested in, okay? You can come back. I'm not too sure who this Fola David is, but I want to believe he's not who I think he is. But yes, I will ban you for now. Come back later after this show. Thank you. Stop distracting me. Stop distracting me. Now, who is this one as well? Gift Ola. Jemba ono wa blocking. Nisuru. Gift Ola. Iwona oya. Ba blocking. Block. Iwona padà wá later. Thank you. Stop distracting me here. Mọ̀mọ́ wọn wá jẹ́ kó yé wa. Hello. Ó jẹ́ kó yé wa. Ó sọ wípé kíni. Ó ní òun wá ṣe kíni. Òun wá sọ fún Tóyìn pé ṣó mọ̀ pé o kì í ṣọ lọ́rọ̀ mi. Mo ti block àwọn méjì mi ò ní time for ṣí gbogbo ṣe. Màá fẹ́ máa control wọ́ọ̀lù èèyàn. Ṣẹ́yìn nìkan lẹ́wọ̀n bí ni àbí nǹkan mi wà ń bẹ fún yín. Ó lóun sọ fún pé kí ni? Ó lóun sọ fún pé o kì í ṣọ lọ́rọ̀ mi. Meaning that I don't like you. You are not my person. Nǹkan tí mọ̀mọ́ wọn sọ pé òun sọ fún Tóyìn nìyẹn. Hello? Nǹkan tí mọ̀mọ́ wọn tó sọ pé òun sọ fún Tóyìn nìyẹn. Ṣó títọ́ ni àbí rọ́? Don't you think Toyin needs to debunk this? Òun bá mọ̀mọ́ wọn sọ̀rọ̀, òun ò bá mọ̀mọ́ wọn sọ̀rọ̀ irọ́ ló ń pa mọ́ òun. Excuse kan náà gbogbo wọn ṣe. Tóyìn ṣe nǹkan báyìí ìjọba yìí. Tóyìn ṣe nǹkan báyìí ìjọba yìí. Torí pé sẹ́rí tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn alágbára ayé nìyí. Ṣé gbọ́? Tí o bá lágbára lọ́wọ́. Tóyìn níyà wọ́n bá ṣe ń bí yo. Constantly talking about Toyin, non-stop. Constantly bashing Toyin.
Toyin non-stop. Why? Because ó believe pé Toyin ló ba yí òun jẹ́ nígbà kan rí lórí mídíà. Ó believe pé Toyin ti fìgbà kan jẹ́ kí àwọn ènìyàn sá lọ fún òun rí. Ẹ jẹ́ n sọ nǹkan fún yín, òpònú lẹ̀lòmíì nínú yín. Tẹ́ bá rí àwọn tó bá tún jáde lénìí tó tún gbé Toyin mọ́ra, toró ti mọ̀ pé ibi tí wọ́n bá darí yín sí lórí burúkú yín máa lọ. Ìtorí ẹ̀ ló fi máa ṣe bẹ́ẹ̀. Ó bá tún ti fẹ́ fa àwọn fáǹsì Toyin mọ́ra, á tún pè yín padà. I don't like unstable people. I like people to be straightforward and be stable. My platform does not belong to titans, you. Hello? My platform does not belong to titans. Yes, I know she is. I know. But she should not control what I am talking about too. You can love somebody. I can decide to talk about the person you love tomorrow. If I decide to talk about the person you love tomorrow and share my opinion on that person, you have no right to tell me what to do or say. You can't do that. It's not possible. Exactly, ma.